èyí ni ìmọ̀ràn tí Fayẹmi gba Ganduje nítorí Tinubu. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì ọ̀mọ̀wé Káyọ̀dé Fayẹmi ti gba alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lórílẹ̀‐èdè yìí Abdullahi Ganduje nímọ̀ràn láti tètè máa fi ohun tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Nàìjíríà tó ààrẹ Bọ́lá Tinubu létí, nítorí kì í ṣàwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń wáyé nílé ìjọba àṣọrọ̀ tàbí èyí tí wọ́n bá sọ fún un níbẹ̀ nìkan ni àárọ̀ gbọ́dọ̀ máa gbọ́ nípa rẹ̀. Fayẹmi gba Ganduje lámọ̀ràn yìí lásìkò tó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ìwé kan èyí tí igbákejì alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress yìí lẹ́kùn àríwá ìwọ̀ oòrùn tẹ́lẹ̀ rí Saliu Lukman kọ nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun Tósídẹ̀ẹ́ 20 oṣù kejìlá ọdún yìí. Fayẹmi nínú ọ̀rọ̀ rẹ̀ ní kò sí àní-àní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ń kérora nítorí ìnira tí yíyọ tíjọba àpapọ̀ yọ owó ìrànwọ́ orí epo bẹntiró kúrò lójijì mú bá wọn. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí ọ̀hún ní òun kò lè sọ bí inú òun ṣe dùn tó nígbà tí òun rí Ganduje níkàlẹ̀ níbi ayẹyẹ náà, nítorí ìgbàgbọ́ òun ni pé kì í ṣe ẹgbẹ́ APC ló yẹ kó káwọ́ gbéra lásán kó sì máa wòran nígbà tó yẹ kó máa ṣe ìpinnu pẹ̀lú àwọn ètò tó lè mú nǹkan rọrùn fún àwọn aráàlú. Ó ní lára àwọn ojúṣe ẹgbẹ́ yìí ni láti fún ààrẹ Tinubu lábọ̀ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn agbègbè ìletò àti ẹkùn gbogbo tó wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Kò gbọ́dọ̀ jẹ́ àwọn nǹkan tó bá ń wáyé nílé iṣẹ́ ààrẹ tàbí èyí tó bá ń gbọ́ níbẹ̀ nìkan ni Tinubu yóò máa fi gbọ́ tí yóò sì máa fi ṣèwàhù. Ó ní òun mọ̀ pé gbogbo àwọn tí àwọn wà níbi ètò ọ̀hún lọ́jọ́ náà ni àwọn ti di ipò kan tàbí òmíì mú, àti pé ìdí rèé tí òun fi ń rọ gbogbo àwọn olùkópa láti rí i dájú pé wọ́n ka ìwé tí wọ́n ń fi lọ́lẹ̀ náà kí àwọn lè mọ bí àwọn yóò ṣe ṣiṣẹ́ takuntakun fún ìlọsíwájú ẹgbẹ́ APC. Lára àwọn tó tún wà níbi ètò ìfilọ́lẹ̀ ọ̀hún ni àwọn alága tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ náà Adams Oshiomhole, olóyè Bísí Àkàndé, igbákejì ààrẹ àná amòfin àgbà Yẹmí Ọ̀ṣínbàjò àti olórí fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin l'Àbújá Tajudeen Abbas. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.